gidigidi tẹ́rí bá ní ọ̀járí di ìsàpásẹ̀rìn abúlélẹ́ni ni ọmọ ti ń ṣe ni nígbà sọ̀rọ̀ ICPC ni ló ti fi bẹ̀rẹ̀ láàárọ̀ yìí o èmi náà bẹ̀ ní ti kó o níbi tí mo ti ń wo bọ̀dá òyìn bọ̀dá Adéyẹmí tán ti ń jẹjú kiri o ọgbà abẹ́ làwọn náà mọ̀ tí ń ká bòròbòrò sọ̀rọ̀ sí kan ọ̀rọ̀ kan bálẹ̀ ọtọrọ bá ti kàn gádà ọ̀rọ̀ kan balẹ̀ kan lé àdúgbò láti wí jàre o bó bá kàn gádà gbá tí yóò kàn gẹ́gẹ́ ojókòó mi nítorí tabalẹ̀ náà rè àkàrà òdìdí mọ́ dẹ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mọ̀ ti kàn àwọn èèyàn lónìí ìrànràn o kódà ọkàn ògo agbèfọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà ọkàn ọ̀gá ọlọ́pàá ọkàn báńkì àpapọ̀ lórí ọ̀rọ̀ kan náà ni ọ̀wá gbé ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ àbáàdì iléeṣẹ́ tọ́sẹ̀ yọ kúkẹ́ nígi imú ilé ààrẹ tó sì fi kalẹ̀ sínú ilé ààrẹ nínú sẹkítẹ́rìàtì ààrẹ èèyàn nílùú Àbújá. ọ̀dà sọ̀rọ̀ ní gbèsè ìsúnmùsí ìṣèǹtẹ̀ gẹ́gẹ́ o òun ló mọ̀ ló mú EFCC náà táwọn náà mọ̀ tún wò pé ọ̀dà o ilé ẹjọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi kalẹ̀ sílùú Ìbàdàn àwọn náà mọ̀ ti sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yìn EFCC ẹ lọ dáwọ́ kọ́ lórí ìwádìí eléyìí tẹ́ ń ṣèwádìí lórí bí wọ́n ti náwó níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. lórí ọ̀rọ̀ kan náà Látìkù náà wọ́n mọ̀ ti yọ sùtì ètè síjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ àlẹ́sí àbáàdì eléyìí tí wọ́n lọ ṣubú ẹkú kan ó ní ẹ̀wà rí báyìí o ó ní ilé aṣírò owó lọ àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tòun ti báńkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ máa mọ wọ̀rọ̀ tí wọ́n sọ tí ń takora wọn lórí ilé ó rí i pé ó ti ń ṣàfihàn ibi kùdìẹ̀kudiẹ tíjọba tó wà lóde tó kù díẹ̀ sí. ìbígbẹ́gbọ́n ẹni bá jó orí àsìmọ́ yàtọ̀ kùn àwọn ọ̀rọ̀ tó bá ti ń jáde ló jẹ́ kéèyàn mọ̀ pé lágbájá yìí aka sáríkà àlàásáríkà ń ṣiṣẹ́ o látàrí ìwé eléyìí tí àpilẹ̀kọ tí Trump kọ ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti dá lóhùn nílé ààrẹ pé eyín gangan ó jẹ́ ẹ̀rí mọ́ jẹ́mínì sọ pé ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣiṣẹ́ kò lórí ẹ̀ báwọn. tó lórí eléyìí tó mú lórí lẹ́tà tó wí wo lẹ́tà kan náà ni mo mọ̀ ń wò ń bí yìí o tí eléyìí ti Donald Trump ní wọ́n wí o ṣùgbọ́n eléyìí tí mò ń wò ní ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ gúúsù ìdàgbàsókè torí adé lòun náà mọ̀ ti kọ lẹ́tà gẹ̀rẹ̀gẹ̀ bí Trump ti kọ lẹ́tà sí ààrẹ o ó wá kọ lẹ́tà sí DPO tó wà lágbègbè wa níyìn o ó ní ẹ dákun dábọ̀ ìwé tí mò ń kó bófin mu látàrí pé oyè tó bá kanra àwọn ó ní yóò kanra ẹ̀dẹ ó ní kódà níbo wàá kanra ará ọ̀tàn o nítorí pé àjáde kan ará ọ̀tàn gbọdọ̀ jẹ wọ́n lè jẹ oyè o ó ní níṣe ni pé wọ́n kàn tú ilé àwọn alága àjọ àwọn onímọ́tò kan tú wọn ká lónìí ìrànà ọkọ̀ lẹ́tà àwọn Mọ̀jàlá ń bá mo kó mo rò bọ̀ fún tààrọ̀ yìí o. ọ̀dà kò sí wàhálà mọ́ bàbọ̀ díẹ̀díẹ̀ náà ni yóò wọnú ara wọn yóò padà dódìdí bó pẹ́ bóyá o. wọ́n mọ̀ ti sọ̀rọ̀ láti ilé ààrẹ jáde o wọ́n ní sẹ́ẹ̀rí àwọn Boko Haram tẹ́ ń wò ó àwọn gangan náà ni wọ́n tún lọ ń kó àwọn ọmọ tí wọ́n bá ti kó nígbà wọ́n ti ṣubú yakata lójú ìjà wọ́n tún wá lọ tún àwọn ọmọ tán kó àwọn ọmọ tí wọ́n lọ ń jí kó náà ni wọ́n padà tó ń sọ ní Boko Haram tán rìkúrùtù wọn bí àwọn sójà ti ń rìkúrùtù àwọn èèyàn lọ́dọọdún. tó lórí ẹ̀bùn tí wíwùn ni o ẹnìkan ló mọ̀ ti fòun léde o ẹni tó jẹ́ ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Ngozi Akpabio ló ní ojú ìpọ́nni títí ó ní ojú ọrùn òní wọn ni kọ́kọ́ jẹ́ apẹ̀rẹ̀pẹ̀ o ojú òsì ní pọ́nni títí kó fọ́ o ojú kò sì ní pọ́nni ká fi gbolẹ̀ o ó ní sẹ́ rí ọ̀rọ̀ aláàbòbò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ńkọ́ ó ní kò ní pẹ́ dohun tán ó ní tẹ́ bá wò báyìí ẹ̀rì kò ti ń dìtàn lọ. ọ̀dà lọ́tàrí ìdìbò gbogbogbò ti 2027 eléyìí tí ọmọ ń bọ̀ ò ń gba bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú APC àwọn mọ̀ ti gbójú agan sókè látàrí bí wọ́n ti ní pínpín yóò pín èyí ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ bó jẹ́ pé bó ti lọ àgbèdékelé tí wọ́n fi ilẹ̀ náà ti wá wò ó pé ọ̀dà o gbogbo ẹ̀ náà wọ́n fi lè ṣe yanjú gbogbo kùdìẹ̀kudiẹ eléyìí tó ń ṣẹlẹ̀ nínú òṣèlú ní ẹgbẹ́ òṣèlú APC èyí nípínlẹ̀ Ọ̀yọ́. inú ẹgbẹ́ òṣèlú Accord Party lèmi mọ̀ wá o látàrí pé 27 ni wọ́n sọ ṣùgbọ́n 2026 lèmi ọ̀ sọ̀rọ̀ bá o nítorí pé yẹ̀pẹ̀ la kọ́ tẹ̀ka tó tẹ omi o 26 la kọ́ tẹ̀ka tó tẹ 27 o ní agbọ̀ngbọ̀n kan ńlọ́mọ̀ tó ti wá suyọ kúkẹ́ o nínú ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀ṣun o níbi tí àwọn ọgbọ̀n tí wọ́n ti sọ pé àwọn ní ìfẹ́ àwọn sì jẹ́ ẹni tó fi ọkàn tán ẹni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún èèyàn Ọláìpọ̀ Àsìmọ́ wọ́n ní fún ìdí èyí àwọn ti fún gómìnà Adémọ́lá Adélékè ní gbèǹdéke o láti sọ pé Gbénga Àsìmọ́ ni lòun mọ̀ ń tẹ̀lé o ṣùgbọ́n tí gómìnà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni àwọn ń fọwọ́sowọ́pọ̀ fún tí ó di ààrẹ o wọ́n ní fún ìdí èyí o àwọn sì fún gómìnà ní gbèǹdéke ṣùgbọ́n gómìnà kò bá gbèǹdéke ń sọgbà o kí ni ìgbésẹ̀ táwọn ó gbé Mọ̀jàlá ṣàlàyé fún ti àárọ̀ yìí. ẹgbẹ́ òṣèlú APC àwọn mọ̀ ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ní bó o bá ju ọ̀rọ̀ wá òkùtọ́ ọ̀rọ̀ náà ń bẹ lọ́dọ̀ tiwa náà o wọ́n mọ̀ ti dá ọ̀rọ̀ gbẹ̀ngbẹ̀ padà sí Àtíkù Abubakar o látàrí bó ṣe sọ̀rọ̀ pé ìdìbò tó wáyé lọ́dún 2026 káàkiri yìí níṣe ni wọ́n ń dì í láti lè jẹ́ pé kí wọ́n máa kó àwọn èèyàn jọ
pé kí ìdìbò kó lè ṣe ègbè lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. látàrí ilé tó wípé ń sọ̀rọ̀ sí lágbájá sọ ọmọ tí ń bà lẹ́nu rẹ̀ ní o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ tí ọmọ fi pàdánù ọdún 2027 mọ̀ ní nítorí pé gbogbo ìgbìyànjú yìí bá ti wò ó yìí o tá a sì wò ta táwọn ògbóró táwọn ogun ti ṣẹlẹ̀ ń gbòòrò yìí o ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo ìgbìyànjú rẹ̀ tó lóun ṣe tó ń ṣe iṣẹ́ àti pàdánù ọdún 2027 mọ̀ ní èmi kọ́ wá ní sọ dáálọ́ǹgì onímọ̀ ń sọ bẹ́ẹ̀ o. ọ̀dà ẹgbẹ́ òṣèlú APM mọ̀ ni mo mọ̀ ń sọ̀rọ̀ ń parẹ̀ lọ́wọ́ yìí o àwọn mọ̀ ti sọ̀rọ̀ wọn ni ẹ mọ̀ sí ń wo ọ̀rọ̀ yìí mọ̀ ni ìyá ọmọ dàbí fíìmù lójú yín lélẹ̀ tójú yóò ṣe bàbà ìṣọ́ọ̀kì wú wọn ni ẹ̀ẹ́rì bí Mákindé bí ó ti fi ẹ̀yìn Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe fi bẹ́lẹ̀ ní 2027 torí pé wọ́n ní gbogbo ohun tó ń jáde láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ pọ̀ ààrẹ wọ́n ní nǹkan tí ó padà mú yakatẹ ṣubú fún ààrẹ lọ́dún 2027 ni. inú ẹgbẹ́ òṣèlú NDC lèmi wá lọ níbi tí mo ti wò bí àti Kwankwaso ṣùgbọ́n ìṣe ni ẹnìkan tó ti gbà kan jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ ayọ̀sù tètè èyí Ganduje o ni wọ́n ń ṣàlàyé pé oníṣẹ́ ẹ̀mọ̀ pé òkú ajá tẹ̀ríhùn kì í gbó òkú àgbò tẹ̀ríhùn kì í kàn ó ní òkú gẹ́gẹ́ lásán ní tíkẹ́ẹ̀tì tí Obi àti Kwankwaso gbé dání o ó ní ẹ̀wò wọn ni ó ṣàlàyé ó ní ẹ̀rí pé òkú gẹ́gẹ́ lásán ni òkú tọ́sẹ̀ èdè tí ń sọ̀rọ̀. kódà o bó ti ń lọ àwọn ẹ̀yà Ìgbò àwọn mọ̀ ti gbóríyìn wọ́n ti mi sẹ́rí ọwọ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu o látàrí mọ́ ní gbogbo bó ti ṣe ọ̀nà ní ìlà oòrùn gúúsù lélẹ̀ tó lọ lóní sírírí wẹ̀rẹ̀rẹ̀ wọ́n tún wá sọ o wọ́n ní àwọn tún wá ọ̀nà eléyìí tó jẹ́ ọkọ̀ ojú irin àti gbogbo ibi tó jẹ́ seaport àti ààbò tó péye ẹjọ́ orú gọ́gọ́ dáadáa sí i. àtọ̀ látàrí tó tún kó orú gọ́gọ́ sí wọn nínú south south èyí ní gúúsù ń bẹ o eléyìí tí wọ́n wá ń wò látàrí ìdìbò tí ó wáyé tó kù bí oṣù mẹ́fà yìí o ni wọ́n mọ̀ ti ń sọ pé bó o wá ní ó ti ajẹ́ níkùn oòrùn gúúsù ń bẹ o nítorí wípé ṣe ni ààrẹ ẹni tí àjọ INEC kéde pé yóò jẹ́ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún o ìpínlẹ̀ Cross River ńlọ́mọ̀ ti wà ṣé wọ́n wà á lè rọ́wọ́ yọ ń bẹ̀ gan ilé àwọn èèyàn wá ti ń pamutéètì o kọ́dà tán ti ń kakuléètì o kọ́dà wọ́n ti ń fọmuléètì o wọ́n ti ń ronú léètì lórí ọ̀rọ̀ ọ̀hún. ọ̀dà ajé mélòó náà kí fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ láàárọ̀ tòní o kí mi ṣe rọ́bà náà tì náà fi dún ní ìyá sànẹ̀ tán kókó dúró ìná tẹ̀mí wò nítàn o ọgbà abẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà ti ń béèrè o náà ni pé ọ̀dà ṣé ni ibi tá a wà yìí o tó jẹ́ gúúsù ìwọ̀ oòrùn yìí o tó ṣeé ṣe kí wọ́n sọ wípé ọ̀dà o à ń pa à ń kiri ọjà káàkiri à ń ṣèpò ìwàásù nínú mọ́tò tó ṣeé ṣe kí wọ́n sọ pé kó má wáyé mọ́ sá. kẹ́mi ò fẹ́ lé rọ́ọ̀dù káàdì rẹ̀ lẹ́bí wo náà ti ń rí wọn nítorí ní tó ti wí bẹ́ẹ̀ ń wo ìṣe ni mo ti ń wo arábìnrin kan tó wà lórílẹ̀‐èdè Canada ìyá ọlọ́mọ mẹ́ta ni wọ́n sọ fún ọkọ rẹ̀ ó ní kó ṣépè bọ́ọ̀ bá sọ̀rọ̀ mi lẹ́yìn kí wá ṣépè ni o ó ní ọ̀wà àbúra káàkiri ìkànnì ayélujára o wípé òun ò ní fẹ́ obìnrin míì òun ò sì ní sí òun ojú kan lòun ò ní bí àdá o òun ò ní lóṣojú méjì bí ìdá o tàbí bí ọ̀bẹ gàǹbàrí o ó ní fún ìdí èyí o tó bá mọ̀ pé kó wọ́n bá ṣètò kó wá bọ̀ lórílẹ̀‐èdè Canada yóò búra káàkiri arákùnrin náà jó tiẹ̀ ti ṣe bẹ́ẹ̀ gan Mojala ń bọ̀rọ̀ bọ̀ fún ti àárọ̀ yìí. ọ̀dà àwọn ló kọ ọmọ náà níjánu ọmọ ló kọ gba àwọn tájọ ṣe papọ̀ láàárọ̀ tòní o lórúkọ ẹni tó jẹ́ Gíwá Àkànní yìí olóòtú àgbà èèyàn Akọ́ládé Adékọlá OBO la fi ń kí wa gbogbo wa pé akójúmọ́ o fún ti tàárọ̀ tòní lórúkọ ẹni tó kóròyìn náà jọ fún wa èèyàn Abdulfatai Gíwá Dankari à ń kí yín pé akójúmọ́ lẹ́ẹ̀kan sí o Tìmílẹ́yìn Ìgbàlájọbí àti Ọpẹ́ ọmọ wòlíì wọ́n jọ ń sọba lójú fúnra wọn gbà pé ìwọ náà síwáì kínú náà kó lè àkàdé òní mi lọ́wọ́ láṣẹ Èdùmàrè làkàyè yóò ní dàrú Kábírù Kọ́mọláfẹ́ ń bẹ nídẹ̀ẹ́rọ alátagbà lélẹ̀ tó ti ń sọ tó ti ń wò pé nǹkan kan gbọ́dọ̀ ṣe nǹkan sì ní ṣe láṣẹ Èdùmàrè Kọ́lá Àlàdé ló kọ mi bẹ́ẹ̀ bá pè mí lápọ́stù ṣẹ̀kẹ̀rẹ̀ omi ẹ̀kọ́ ni àpọ́stù yín rèé tó ní ìpè tó jìnnà sí èpè. ojú wẹ́lẹ́wẹ́lẹ́ rèé tí ò jẹ́ ń bá wọn náà jà sọ bẹ́ẹ̀ ojú warawara rèé tí ò jẹ́ ń bá wọn náà jà jìsàmódò ọmọ apanada kò séjì àjìngódó lé ǹjẹ́ kú òjò wẹliwẹli ilé tí ń bára sọ gba nínú ilé yìí o kẹ́yìn ẹ̀yìn èèyàn wa lọ́wọ́ aláàárọ̀ ìbá káfẹ́ kọ́ gbóná kan fi jóra ni o àbí tí ìgbóná nítorí pé òun fẹ́ sọ̀wọ́ olótùtù mo ti wò pé papò ṣẹ̀kẹ̀dẹ̀ wò pé ọkùnrin sójò ní pa báyìí mo bèbí gan làwọn àbẹ̀ pé ní obèjìdé tó ẹ kú ojúmọ́ mọ́ rè àjùmọ̀nà yín lélẹ́yìí o kẹ́ fi mọ́ ṣàgbéjì ara o Ọlálàgbé ló kí wa pé àkójúmọ́. ọgbọ́n òkèlè rèé tí ò gbọ́dọ̀ ráhùn ọbẹ̀ ó làpọ́kà ìròyìn eléyìí tí ò gbọ́dọ̀ ráhùn kíkà o jámọ̀ mú kí wọ́n lẹ́sẹ̀ rí ẹ̀bẹ̀ lẹ̀ àwọn àjọ tó ń gbógun ti kí ọmọ ṣe àjẹbánu àti ìṣòwò ìlú ni
kúmọkùmọ káàkiri eléyìí tá a mọ̀ sí ICPC o òun náà mọ̀ ti sísọ lójú eégún o tí wọ́n ní pé ó dídí ẹ̀lẹ́gbẹ̀rún kan àwọn tí wọ́n sí láyé mọ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ tán gbowó wọn lélẹ̀ tó jẹ́ wípé àwọn kan forúkọ wọn lọ rè mọ́ fi gbowó tá a mọ̀ sí ghost workers àwọn náà mọ̀ ni wọ́n mọ̀ ti sọ lójú eégún nínú ìwádìí eléyìí tí wọ́n ṣe káàkiri igun kọ̀ọ̀kan wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn MDA náà o bákan náà ni wọ́n ní owó tí wọ́n ti gbà wọlé padà báyìí lọ́wọ́ àwọn tí wọ́n gbowó iṣẹ́ tí wọ́n ṣe ó dín díẹ̀ ní bílíọ̀nù kan ní belenja ni o lélẹ̀ tó jẹ́ pé wọ́n ní wọ́n fi ń ṣe ìgbowó náà wọlé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága ICPC ṣe sọ Musa Aliu tó sọ lójú eégún ọ̀rọ̀ náà ó ní àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí yìí àwọn ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ léde lórí nǹkan látọdún 2024 lélẹ̀ tó jẹ́ wípé lẹ́kọ̀ọ́ kejì náà làwọn ti ń wò pẹ̀lú àwọn tí wọ́n tún sọ pé wọ́n ń gba owó ìfẹ̀yìntì lélẹ̀ tó jẹ́ pé wọ́n à sí mọ́ tí wọ́n à sí lẹ́nu iṣẹ́ gan mọ́ nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ náà fi wá fi ọ̀rọ̀ léde pé nínú àgbéyẹ̀wò eléyìí tí àwọn ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń gba sálárì èyí náà lóṣooṣù wọ́n ti rí mọ̀ pé ọgbẹ̀nu tán lápá àti ìbẹ̀rù náà àdíyù fi kún ọ̀rọ̀ rẹ̀ ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ lélẹ̀ tó jẹ́ pé wọ́n sí nínú iṣẹ́ ìjọba wọn tó sì ń gba owó náà wọ́n lẹ́yìn náà kà sí nǹkan ni o wọ́n ní kódà ẹlòmíì gan ìyàwó rẹ̀ ní lórúkọ rẹ̀ ọmọ rẹ̀ ní lórúkọ rẹ̀ ẹlòmíì lórúkọ àna rẹ̀ títí fi ń gba owó jáde káàkiri èyí ò ní òpin ọdún àti òpin oṣù nígbà tí alága náà tẹ̀ wájú ó ní nínú iṣẹ́ àtàwọn tó jẹ́ ti FDA ó ní tó jẹ́ ti ìjọba àpapọ̀ ó ní 50 làwọn èèyàn eléyìí tó jẹ́ pé wọ́n à sí mọ́ tó sì ń gbowó wọn ó ṣe calculation rẹ̀ ó sì pé dáadáa wọ́n ní ti àwọn ọlọ́pàá ó lòun ló tiẹ̀ pọ̀ jù alàgbé 550 òun gangan náà ni àwọn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì mọ́tò sì ń gbowó oṣù wọn bẹ́ẹ̀ ni ó wá tẹ̀wájú nínú gbogbo ẹ̀ náà ó ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tàwọn tòṣìṣẹ́ náà ó ní àwọn 16 ó ní tabadí táwọn tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ti àwọn tó rí sókèèrè náà ó ní 24 ó láwọn tó ń ṣiṣẹ́ nípa ti àwọn ẹ̀ṣọ́ aláàbò ó láwọn jẹ́ 19 wọ́n ṣírò gbogbo rẹ̀ papọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ká wọ́n ní ṣùgbọ́n ní báyìí nǹkan ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti sísọ lójú eégún àṣírí ti. lọ́tàrí bí o ti mú wá tó sì ti lọ sọ́dọ̀ àwọn tó gbógun ti jẹgúdújẹrá lórílẹ̀‐èdè pẹ̀lú àjẹbánu níjẹ dúkìá ìjọba àti tàràlù níjẹ wọ̀bìà. àwọn ọ̀dọ́ wọn náà ni màá ti wá bùn o níbi táwọn náà ti yọjú kúkẹ́ o láti lọ yọjú sí arákùnrin tí wọ́n ń pè ní Adéníyì Adéyẹmí o ẹni tó fi ọ̀rá rẹ̀ sí ọ̀gá àgbà nínú iléeṣẹ́ kan tó ní àkàlà àwọn iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún lọ́ọ́ fi kalẹ̀ sí iléeṣẹ́ ààrẹ tó sì ládìrẹ́sì tó tún lọ́fíìsì o tó tún gbàyàn tó ń gbàlejò ní gímú ààrẹ níbẹ̀ o tí wọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí kọ́ tí wọ́n á rí i pé òfegè iléeṣẹ́ àní o arákùnrin ọ̀hún tí àwọn yẹn ti wá rò pé wọn àjọ lọ sí ọlọ́pàá ti fílẹ̀ wọn ò mọ̀ fílẹ̀ o wọ́n kàn ti wá gbé ó di wọ̀ ní igun kan ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń gbégun ti wọ̀ ọ̀daràn lórí ẹ̀rọ ayélujára o níbẹ̀ tí ti ń jíjú kílí ló sì ti ń ṣẹ́jú pàkó bí ìgbà màálù bá rí ọ̀bẹ ń bẹ̀ o ibẹ̀ ni àwọn iléeṣẹ́ ni wọ́n àwọn àjọ tó ń gbógun ti wà bàjẹ́ ìnáwó ti lọ bá o pé arákùnrin Adéníyì Adéyẹmí o kí ni tó rí lọ́bẹ̀ gan tó fi wá rọ ọwọ́ gan àti pé bò ló ti á ṣe gan tó sì aláyàláyàláyà tó sì ṣe tó wọ́n tún fi dà rẹ̀ sí ọ̀gá àgbà nínú iléeṣẹ́ tó pè ní Presidential Foreign Intervention Promotion Council Intensified ló ní ẹ dákun ẹsẹ̀ mi jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí ó ní tóun bá ti ẹnu bọ̀ tán o ẹlẹ́rìí pé ó kọjá bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n kóun tó mọ sọ̀rọ̀ agbẹjọ́rò gbọ́dọ̀ wà níkàlẹ̀ o nígbà tí àwọn àjọ tí wọ́n débẹ̀ ní déédéé aago 10 àárọ̀ ni wọ́n rí pé agbẹjọ́rò rẹ̀ ò sí o ó ní náà dídé dán kágbẹjọ́rò ó dé o lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbà tí agbẹjọ́rò rẹ̀ tó náà sì wà á dé tó wọlé o ni wọ́n ní bísí ọ̀bá ti pẹ́ ni ẹnì pín ìpẹ́sẹ̀ o ǹjẹ́ kí ni tó rí ń bẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o ó ní ṣe rí bẹ́ẹ̀ bá ti fẹ́ béèrè lọ́wọ́ òun o tẹ́sí mọ́ béèrè tẹ́ mọ́ ṣe àlàyé àwọn tí ọ̀rọ̀ kàn ó pọ̀ òkú tó mọ́ ṣe àlàyé wọ́n ní nínú ọ̀rọ̀ yìí kan náà gan ilé ìjẹ́ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti wá ránṣẹ́ pé àwọn èèyàn kànrìnkànrìn lórílẹ̀‐èdè Nàìjíríà wípé nínú ìwádìí táwọn ń ṣe lórí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ìmọ̀ ti kàn wọ́n o ṣé ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé lé ni bó bá pẹ́ títí yóò kàn jẹ́jẹ́ mojókòó mi o àti pé sórí pé ọ̀rọ̀ ń gan ti wádìí tabalẹ̀ tabataba yìí o àkàrà odidi mọ́dẹ o níbi tí wọ́n ti ní ọ̀rọ̀ ọ̀hún gan lónìí òde tí í ṣe ọjọ́bọ̀ ní ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìjọba àpapọ̀ èyí George Akume wọ́n ní òun náà gbọ́dọ̀ yọjú sílé ìgbìmọ̀ aṣojúṣòfin o kọ́dà ẹni tó ń gba ààrẹ nímọ̀ràn lórí èrò ọ̀tọ̀ ààbò èyún nù rìbádù wọ́n lọ́rọ̀ kan àwọn náà wọ́n ní agbèfọ́ba fún orílẹ̀-èdè Nàìjíríà gan-an èyún Lateef Fagbemi agbẹjọ́rò àgbà wọ́n lọ́rọ̀ kan àwọn ọkàn wọn náà wọ́n ní kọ́dà ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn náà mọ̀ nígbẹ̀yìn nínú ọ̀rọ̀ èyún Ọlátúnjí Dìísù kọ́dà ẹni tó jẹ́ aṣírò owó pọ́ọ́kú lórílẹ̀-èdè Nàìjíríà èyún
Samsudeen Ogunjimi wọ́n ní ọkàn àwọn náà kọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní nítorí pé bínú ọ̀bá ní awo kò ní fòkè odò wọ́n ní iléeṣẹ́ tà ń wí yìí o wọ́n ní nínú ètò ìṣúná ọdún 2026 wọ́n gbówó owó tùlùtùlù wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n sì ṣírò rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní bó wá lé ní tìyín iléeṣẹ́ ìṣe ní òṣùwọ̀n tíjọba tó ṣe pé báńkì àpapọ̀ iná ló sì gbé òṣùwọ̀n yìí o kọ́mọ wà ń bẹ̀ o tí a ṣírò owó orílẹ̀-èdè Nàìjíríà táwọn náà sì ń ṣírò owó tó bẹ̀rẹ̀ sí ní ṣírò owó tó sì ń da owó síbẹ̀ o wọ́n ní ó di dandan káwọn náà yọjú o sáwọn náà ṣèwádìí lọ́rẹ̀ kíni wípé kíni tí ń ṣẹlẹ̀ gan tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ o nígbà tí Adéyẹmí ní tiẹ̀ tí ń sọ̀rọ̀ tí agbẹjọ́rò rẹ̀ dé o ló bẹ̀rẹ̀ sí bá àwọn ICP sọ̀rọ̀ tó ní àná òde ní ó ṣàlàyé o pé ṣé rí tó ṣẹlẹ̀ yìí gan o nígbà tóun bá ti ọ̀pá bọ̀ sàtán o tẹ́ ẹ bá rí tán o ó lẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún gan kì í ṣe kọ̀mọ́ lóun nìkan o wọ́n ní ṣẹ́ẹ̀sì gbàgbé pé ní ọjọ́ ajé tó kọjá ní ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ èyí ń fẹ́ Gbajabiamila lòun náà ti yọjú sí ní lórí ọ̀rọ̀ yìí sí àwọn àjọ tó ń gbógun ti àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà wọ́n ní ọ̀rọ̀ yìí gan náà ó tún kan àwọn èèyàn lórí ìrànràn tó ti bẹ̀rẹ̀ sí ní yọjú ìwádìí wọ́n ní ń lọ lọ́wọ́ lórí ìrìn àjò yìí o Gbajabiamila ní tiẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ agbẹjọ́rò rẹ̀ èyàn Jìtì Ògúnyè òun náà ń ṣe àlàyé o tó jẹ́ adarí Ògúnyè Chamber òun ló ṣàlàyé pé ṣé ẹ rí yíyọjú tí ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ nílé iṣẹ́ ààrẹ tó yọjú tó sì jò níbàárà àwọn èyàn Gbajabiamila ó ní láti wá ṣe àfọ̀mọ́ ara rẹ̀ pé òun o Gbajabiamila kò mọ̀ nípa ìrìn àjò yára bí ti wù ọmọ ṣe rírí àjò yìí gangan bí ti lọ tá à ń tọ̀ yìí o gan yóò sì padà wá lẹ́yìn o wọ́n ní gbìmọ̀ yìí o ni wọ́n ti wá fún ní gbèdéke pé láàrin 30 ọjọ́ sẹ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ìrìn àjò yìí o ó gbọ́dọ̀ dídí ṣe gẹ́gẹ́ bí ó gbọ́dọ̀ ṣe ìwádìí gẹ́gẹ́ bí àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tọ́pa tó sì ti ẹnu ẹni tí ó jẹ́ olùmọ̀dámọ̀ràn ní ètò ìròyìn rẹ̀ èyàn àti ọ̀nà tá à ń tẹ̀lé èyàn Báyọ̀ Ọ̀nànúgà jáde pé sẹ̀ gbogbo ẹ̀yin àjọ tẹ̀ ń gbójú ti ẹ̀wọ̀n àjẹbánu ẹ rí dájú pé gbogbo ìwádìí tó ní í ṣe lórí òfegè iléeṣẹ́ àtàwọn tó bá wà ń bẹ̀ pátápátá ẹ túṣu désàlẹ̀ kòkò ẹ wá sú rẹ̀ ẹ wà láwàjá kùnsẹ̀ ẹ fi léde láàrin 30 ìṣẹ́jú láàrin 30 ọjọ́ sẹ̀ a gbọ́dọ̀ mọ̀ dí ọ̀rọ̀ yìí gan lóníranran. ọ̀dàn látàrí ìwé eléyìí tí ààrẹ tó jẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà kọ ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dé Nàìjíríà èyí Donald Trump ló ti fi hàn wípé níṣe ni wọ́n mi sẹ́rí ọwọ́ sí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n ń ṣe nínú ọ̀rọ̀ tó jáde láti ilé-iṣẹ́ ààrẹ ni wọ́n ti fi ọ̀rọ̀ léde lẹ́nu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìkànsíra ẹni Daniel Bwala ló fi ọ̀rọ̀ yìí léde ó ní sẹ́ẹ̀rí látàrí pé nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lórí móhùnmáwòrán kan ló ti fi ọ̀rọ̀ yìí léde pé láti jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gan mọ̀ wípé béèyàn bá lójú ogun bàbá lòun pààyàn 6 téèyàn ò tiẹ̀ rí tójú ogun ṣùgbọ́n tó bá délé tó tẹ ọmọ adìyẹ 6 pa ó yẹ kẹ́ mọ̀ wípé bójú ò bá tó tó gojú tó ti dé kọ̀ parọ́ o ó ní ìwé tí ààrẹ Donald Trump kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ló dàbí ìṣègbè lẹ́yìn pé ẹ̀rí máa jẹ́ mi nìṣó pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń gbìyànjú látàrí pé ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí aṣíwájú rere lóde Nàìjíríà ẹni tó ń gbé lóde Nàìjíríà lọ sókè téńté àti ẹni tó ń ṣiṣẹ́ láti gbógun ti àìrájájé ètò ààbò eléyìí tó lè Nàìjíríà ń kojú lọ́wọ́ nígbà tí Bọ́lá ń sọ̀rọ̀ ó ní ṣé ká sọ òótọ́ ọ̀rọ̀ kámú kò mú òkun ọ̀rọ̀ káyọ tẹ̀gàn kúrò ńbẹ̀ ó ní ẹ wò ó lélẹ̀ gangan náà fi hàn wípé lóòótọ́ àti òdodo à ń tẹ̀ wájú lóde Nàìjíríà ó ní ẹ wá wò ó ní ṣe wá rí ìwé yìí ó ní kì í ṣe lè tó tún gbọ́dọ̀ wúyàn lórí jù ó ní torí pé bí ò bá tí ì di pé bóyá iná tán bí náà ò bá tán lórí ẹjọ́ gbọ́dọ̀ tán lè kan náà ó nítorí pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ó nítorí bẹ́ẹ̀ náà báwọn ṣe ń gbọ́ lọ́tún táwọn ń gbọ́ lọ́sì lélẹ̀ tó ń jáde ní gbogbo ẹ̀ síra wọn ó fi hàn wípé àwọn ń ṣiṣẹ́ ọlọ́run náà bí ẹni tó bá fẹ́ obìnrin ni tí wọ́n á sọ wípé ó ń tọ́jú ìyàwó rẹ̀ dáadáa ó ní bí ò bá múra dáadáa kó máa wọlé ní gbogbo ìgbà ó ní gbogbo báyà ní ó tún di wípé kò rówó tọ́jú ìyàwó mọ́ ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe rí ó ní ìtanilólobó àti ìgúnni ní kẹ́sẹ́ láti jẹ́ káwọn mọ̀ wípé àwọn tún gbọ́dọ̀ múra ṣiṣẹ́ ju báwọn ṣe ṣe bọ́ọ̀lù àtẹ̀yìn kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún lè gboríyìn ràbàǹdẹ̀ ju tàtẹ̀yìn wá lọ ohun ìjáwé olúborí sáà ẹlẹ́ẹ̀kejì wọn ní iṣẹ́ wa rí i pé iṣẹ́ wa ń yọ tó fi lè mú Donald Trump ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu pé ọ̀gbọ́ iṣẹ́ lòún ṣe. láti náà nù látàrí ó tó onílẹ́tà òsó onílẹ́tà tí òun wíhun nílé mi náà tún wo lẹ́tà kan lóní jàǹràǹjàn tán sì kàn bí o níbi tí ẹni tí ó ti jẹ́ alága ìjọba àbílẹ̀ alábòjútó èyí ìdàgbàsókè ti gúúsù orí adé o èyí orí adé sọ tí ó fi kalẹ̀ sí ìlú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà o èyí ọ̀nàrẹ́bù Ajímàtì
Ọládèjì Benedict tó ti kọ́ lóní gìrìngìn ṣé síwájú àsìkò yìí o ní àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ alága ìjọba àbílẹ̀ nínú ti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti kéde wípé gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn alága nílé gáràjì ọkọ̀ káàkiri o níbùdó ọkọ̀ káàkiri nípínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n kóra wọn kúrò ń bẹ̀ o kí wọ́n sì fi àwọn míì ni wọ́n ní wọ́n mọ̀ dípò wọn o àti bẹ́ẹ̀ náà ni ṣé àwọn alága míì náà tó tún jẹ́ ní tigun àkọọ́dù làwọn náà tẹ̀yìn àkọọ́dù àti PDP làwọn náà tún wá ṣàlàyé pé ọ̀rọ̀ ọ̀mọ̀ rí bí wọ́n ti wí o pé àwọn gangan wọn ò lágbára láti pàṣẹ o pé kí àwọn alága tó wà níbùdó ọkọ̀ kán mọ kúrò ń bẹ̀ o ní ẹni tí ó wá jẹ́ alága tó ń bójútó gúúsù nínú ẹgbẹ́ òṣèlú gúúsù orí adé nínú ẹgbẹ́ òṣèlú APC ni ọ̀wá mọ̀ bá òun náà tún wá tẹ̀ wájú o wípé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó òròyè tó kan ara àwò báyìí o wọ́n lọ kan ara ẹ̀dẹ́ o kárọ̀ ọ̀tán náà kan múra o toróyè ọ̀kan àwọn ajá ni wọn ò gbọ́dọ̀ jẹ́ o wọn ó joyè o níṣẹ́ ni wọ́n ní ọ̀rọ̀ yìí o náà kọ lẹ́tà sí ẹni tó jẹ́ DPO èyún ìpẹ́tù ìjẹ̀ṣà division náà èyún onígun ti pẹ́tù ìjẹ̀ṣà bí o tí wọ́n sì kọ orúkọ wọn síbẹ̀ o èyún Adéjùmọ̀ Adédayọ̀ Olúwọlé o wọ́n ní CSP Adéjùmọ̀ Adédayọ̀ Olúwọlé o pé wọ́n ní sí yín o ọ̀gá ẹ dákun dábọ̀ ẹ bá bójútó ọ̀rọ̀ yìí o tó wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà o nítorí àdá tá à ń ṣe o à ń ṣe ogun tá à ń ṣe o ńlábẹ́ òfin òní o pé kí ẹ bá bójútó kí ẹ sì bá kó sì wà ní ìfitóyín létí o kí ẹ sì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ aláàbò tí ó sì bá bójútó ààbò tí ó rò tó ní ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ níjọba ìbílẹ̀ gúúsù orí adé o níbi tí a ti sọ pé ní ìbámu kéde tó ti wáyé síwájú o pé gbogbo àwọn alága o tí wọ́n wà nínú gágárá ibùdó òwòkọ̀ káàkiri o ní ìgún ti gúúsù orí adé ní àhín o pé kí wọ́n digbáde agbọ̀n wọn omi tuntun ti wá rúbà o ẹja tuntun tí ó wà máa wọ̀bẹ̀ ni àwọn tí ọmọ délé nínú ìgbìmọ̀ wọn wọ́n ní ti ìpẹ́tù ìjẹ̀ṣà gan tọ́jẹ́ lórí gbogbo tọ́jà rìn gbogbo ń bẹ̀ gan wọ́n ní ẹni tọ́jẹ́ kọmírẹ́dì Omílabú Bólúwájí òní ọjà alága o kọmírẹ́dì Olúwàbùkọ́lá Ọmọwọnú Ọlámàtù yóò jẹ́ akọ̀wé tí akápò sì jẹ́ kọmírẹ́dì Àánú Olúwọlé o wọ́n ní ti àìgùn ti àròdò wọ́n ní kọmírẹ́dì Olújọ̀jì yóò jẹ́ alága ń bẹ̀ o kọmírẹ́dì Olóyè Samuel òní ọjà sẹ́kítì Òtísọlá Akíntólú yóò sì jẹ́ akápò wọ́n ní kọ́dà kọjọ́ ti àwọn awakọ̀ ńláńlá lẹ̀ o wọ́n ní níbẹ̀ nígun tí wọ́n bẹ̀ o wọ́n ní ẹ̀tọ́jà Alhaji Mustapha Ọlákúnlé Rasaki òní ọjà alága ń bẹ̀ wọ́n ní Ìdòwú Adédayọ̀ ni ó sì jákọ̀wé o Ọláwùyí Isaac wọ́n ní gangan ní ọjà kápò wọ́n ní ti ìkejì tòun tó lọ dọ̀wẹ̀ náà ń bẹ̀ wọn wọ́n lẹ́ni tí ọmọ jẹ́ kọmọrẹ́ Jimoh Kọmọláfẹ́ ènìyàn mọ̀ sálága fún ẹ ní ìsìn tí kọmọrẹ́ Tajudeen Ọláwálé ó sì já kápò kọ́dà kọmọrẹ́ Adéògùn Abẹ́ Gbénga òun jẹ́ akápò fún wọn o níbẹ̀ gangan wọ́n ní ti ọ̀wẹ́ náà láàrin gbùngbùn wọ́n ní kò yọ ti bẹ́ẹ̀ lẹ̀ gan o níbi tí kọmọrẹ́ Ganiyu Hasan òun jẹ́ alága o tí Tọ́pẹ́ Akínwálé yọ jẹ́ akọ̀wé tí ẹni tí ó sì mọ̀ jẹ́ akápò jẹ́ Ọládòsù Ṣẹ́gun o wọ́n ní kọ́dà àwọn awakọ̀ àjàgbé akérò ńláńlá o tí ọ̀wẹ́ náà tó ti jẹ́ ti kejì o wọ́n ní kò tún yọ tàwọn náà lẹ́yìn bí tí wọ́n ti ní kọmrẹ́dì Latif Ọláwálé yọjà alága tí kọmrẹ́dì Najim Yasmin yọjà akọ̀wé tí Kasali Ọláwálé ó sì jẹ́ akápò wọ́n ní kẹ́ ẹ dákun dábọ̀ kẹ́ ẹ bá bójú wò kẹ́ ẹ sì jẹ́ kí kínní kọjá òfin kẹ́ ẹ sì bá agbófinró gẹ́gẹ́ bí agbófinró àti wàá pè yín o ẹ dákun dábọ̀ ẹ bá ṣe o kí òfin kó sì fìdí múlẹ̀ lẹ́yìn ọ̀sọ́ka èmi ni ti yín tòótọ́ Honorable Ajímọ̀tì Ọládìméjì o ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ gúúsù orí adé igun ti APC. Daniel Buhala mọ̀ tún ti sọ̀rọ̀ tó jòlùdámọ̀ràn sí ààrẹ o ó ní nípa ọ̀rọ̀ bí wọ́n ti sọ káwọn Boko Haram wọ́n ń pọ̀ sí ó ní kò ṣàdédé rí bẹ́ẹ̀ ó fi ọ̀rọ̀ léde ó nítorí pé àwọn ọmọ tí wọ́n wá ń jí kó náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tún ró lágbára láti lè máa gbébọn lé lọ́wọ́ báwọn náà tún di Boko Haram ó tẹ̀wájú ní ọ̀rọ̀ yìí ó ní nígbà tí ó bá di wípé wọ́n ya wọ abúlé kan wọ́n lọ̀rọ̀ sí wípé àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní kó wọn lọ pàápàá jùlọ àwọn ọmọ ọkùnrin wọn ní bí wọ́n ti ń kó àwọn obìnrin ó ní wọ́n fi àwọn obìnrin ṣe ìyàwó wọ́n sì ń sọ àwọn ọmọ ọkùnrin wọn di alágbára ilé tí wọ́n ń gbébọn lé lọ́wọ́ pé ó yá ẹ lọ kọjú sáwọn èèyàn yín ẹ̀yin náà lẹ́tùn mọ́ bá wọn jà olọ́rọ̀ ìgangan náà ló mọ̀ dìbò lọ ìyá mi o ó ní ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ni pé tí àwọn tó fi ṣe bẹ́ẹ̀ ni pé tí àwọn ológun bọ́ ti ń kọjú sí wọn tó ń bá wọn jà tó bá di pé wọ́n ti jábọ́ lójú ìjà àwọn ti wá ṣubú yakata wọn pé kí làwọn ó tún ṣe ìwọ̀nba àwọn tó ṣẹ́kù wọ́n bá tún ya wo abúlé wọ́n lọ rè kó àwọn ọmọ wọ́n bá wọn rìkúrùtù wọn lélẹ̀ tí wọ́n mọ̀ sọ di alágbára káàkiri wọ́n ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ èyí ò ní ibùdó wọn níbi tí wọ́n pàgọ́ sí ó ní wọ́n kúrò ńbẹ̀ ó ní wọ́n máa bọ̀ wá sí àti dojúkọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ní pé àwọn tí tán ti kó lọ tí wọ́n ti fi àwọn lẹ̀ o àwọn ti wá kó gbogbo nǹkan ìjà ọwọ́ àwọn ti wá kó lẹ̀ ó ní rán ni o ó lẹ́rìí mọ̀ wípé àwọn náà ni wọ́n tún padà wá tún wá kó padà wọ́n bá ya wọ inú ìlú náà wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn kẹ̀kẹ̀kẹ̀ kòkòkò ó lélẹ́yìí gangan náà ni ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ eléyìí tí wọ́n ń lò ó ní bẹ́ẹ̀ bá lọ wò
wò ó ní ìjọba ó ní ní ìpínlẹ̀ Borno nílé tí àwọn kan sọ pé àwọn ti wá kó ara àwọn kalẹ̀ àwọn ò jà mọ́ àwọn ti rìpẹ́ǹtì ó lẹ́rìí mọ̀ pé kò pẹ́ kò jìnnà síra náà tún ya wo agbègbè bẹ̀ tó tún lọ kó ogun lọ́gọ̀ àwọn ènìyàn ó láwọn tí wọ́n láwọn rìpẹ́ǹtì àwọn ò ṣe jàgídíjàgan mọ́ ó láwọn náà ni wọ́n wá kó padà ó ní ara wọn náà nítorí pé àwọn náà ní irinṣẹ́ wọn ni àwọn náà rìkúrútù wọn ó láwọn èyí gangan náà ló ń fa kùdé tó fi dáyé pé iṣẹ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe àti àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà wípé kò yọ ó ní kò sẹ̀rẹ̀dẹ́ rí bẹ́ẹ̀ ó ní bí wọ́n ti ń lọ tó bá ti ń darí wá ó ní gbogbo pé àwọn wá ń kó ìdí olóró kalẹ̀ ó ní rọ́ọ̀nì ó ní wọ́n tún fi ń wo kí ni kọ̀rọ̀kọ́ndú ní tó ṣẹlẹ̀ torí pé wọ́n fi ṣe ọmọ náà láàrán sí náà. látàrí ilé tó mú ẹ̀yìn ètò ààbò aláàbò tó mú àwọn ó ní ojú kì í pọ́n ni títí kó fọ́ ọrùn sì ní wọ́n ni títí kó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o àti pé ẹni eégún bá ń lé kọ́ máa rọ́jò torí bó ti rárá yìí yóò rárá ọ̀run pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àti ìṣòro àìláàbò tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ tó mú bọ̀ tó mẹ́nu bà wọ́n ní gbogbo ẹ̀ pátá ìní òlòkun gbàgbé o láìpẹ́ láì jìnnà o ẹni tí ó jẹ́ ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà yín Godswill Akpabio ló wá fòun léde bẹ́ẹ̀ o ó nítorí pé ìgbìyànjú tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbà láti lè kojú gbogbo àwọn wọn ó ní gbogbo yín náà lẹ ti ń wò tó sì ti ń yọ tí gbogbo ẹ̀ sì ti ń ṣe o ó ń ṣe àlàyé yìí nígbà tí ó ń gbàlejò àwọn tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù gọ́ọ̀fù tó jẹ́ ti obìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà o tí wọ́n á kí baba kẹ́ẹ̀pẹ́ o tí wọ́n á ṣe nínú ìgbì wọn á kí baba kẹ́ẹ̀pẹ́ lórí ọ́fíìsì wọn ibi wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ lẹ́ni tí ó jẹ́ ọ̀mọ̀wé Lima Ahmed arábìnrin òun ló kó wọn sòdí o ló kó àwọn arábìnrin yàn sòdí lọ sí ọ̀dọ̀ wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n ní ẹ dákun dábọ̀ ààrẹ wa ààrẹ amọ̀wá kí yín o a sì wá kí yín a ṣe yín pẹ̀lẹ́ o pé ẹ kú sí ọ ẹ fokú fọmọnìyàn sí o pẹ̀lú gbogbo gbìyànjú ní tẹ̀ ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà o gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà o a sì fẹ́ mú yín o ká gbé nǹkan kọ yín lọ́rùn o ká sì pè yín o èyí lẹ́ẹ̀jẹ́ bàbá àṣàlẹ̀ fún ẹgbẹ́ àwọn obìnrin agbábọ́ọ̀lù gọ́ọ̀fù lórílẹ̀‐èdè Nàìjíríà o bẹ́ẹ̀ ni ẹni tí ní ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó lóun dúpẹ́ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe bí obìnrin tó sì wàá fún un ní àmì ẹ̀yọ tó sì wàá fún un ṣe bàbá àṣàlẹ̀ fún ọ ó ní sẹ́yìn gbogbo tí ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ní gbogbo ètò ààbò tí òró tó lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo ẹ̀ pátápátá ó ní òrokùn gbàgbé láìpẹ́ láì jìnnà ó ní ẹ̀kẹ́jẹ́ tiẹ̀ wẹnu ọkọ̀ ẹ̀rí tó ṣẹlẹ̀ láìpẹ́ pàápàá jùlọ kíkó tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ sì rí pé nímọ̀nà wà láìpẹ́ pẹ́kọ̀ jìnnà ìjọba àpapọ̀ ṣe akitiyan ló ní takuntakun o láti lè rí dájú pé wọ́n gba àwọn ọmọ náà padà tí ó sì ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ rí o tí ó sì rí bẹ́ẹ̀ nínú tàwọn tó ti ṣèjọba lọ ó ní ẹ̀rí pé ìjọba ẹ̀ gbogbo gbìyànjú ni wọ́n ń gbìn kéètò ààbò náà ń gbà ọlẹ́kẹ̀ẹ́tò ààbò kó fi lè ro tó tó ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní láìpẹ́ láì jìnnà gbogbo ohun tó ń ṣe ní gbogbo ètò ààbò tí ò ro tó tó lórílẹ̀‐èdè Nàìjíríà ní òdì àfìsẹ́yìn tẹ́gun fi sọ àti àlẹ́sẹ́yìn tí ò rò lẹ́kọ̀ọ́. lápàbẹ̀ ọ̀jẹ̀ ń balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé látàrí bí ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM bí wọ́n ti bu ẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí ó ń jọ káàkiri pé Ṣèyí Mákindé fẹ́lẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn kan láti rí i pé wọ́n gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣubú wọn ní irọ́ ọ̀rọ̀ àṣà tí ò ní kan ní òfútù fẹ́ẹ̀ tẹ̀ ní o nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ alukoro akọ̀wé gbogbogbò ẹgbẹ́ náà tó sọ jáde Abubakar Yusuf mo ní níṣe ni àwọn dúró di gbí tó jẹ́ pé ìgbà ẹ̀kẹ́ bó ti máa ń káwọ́ ti ilé ìgbà láàbò ti ń káwọ́ ti ẹ̀bá ògiri làwọn káwọ́ ti ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APM lẹ́yìn ó nítorí pé gbogbo ètò ló ti ń tò láti rí mọ̀ pé ní 2027 nídìbò gbogbo tó ń bọ̀ yóò milẹ̀ tìtìtìtì nígbà tó ń sọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ àhesọ ilé tí wọ́n ń sọ láti iléeṣẹ́ ààrẹ wípé wọ́n ń sọ wípé Bọ́lá ẹni tó jẹ́ Mákindé ó fẹ́ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ míì láti lè jẹ́ pé wọ́n gba ìjọba lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wọ́n nírọ̀ wọ́n níṣẹ́ rí ìdìbò tó ń bọ̀ yìí yóò jẹ́ ìdìbò láàrin Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ń Ṣèyí Mákindé wọ́n ló gangan ni wọ́n ní kò sí àní kankan àbí nǹkan kan níbẹ̀ lélẹ̀ tí ó tilẹ̀ jáde bí kò ṣe pé òun gangan náà ni ó gba ìkùdà ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ebi náà bá ń jó lóko Mọ̀jàlá náà ní délérò Mọ̀jàlá ti wá délérò báyìí níbi tí àwọ̀ kan tó ti ń súyọ pé títí ń rọra rú fún bí èéfín iná nínú ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí àwọn gun kan tí wọ́n jẹ́ olùfọkàntán sí ẹni tí ó jẹ́ olùdíje ní ipò ààrẹ nínú ẹgbẹ́ àkọọ́dù tí orúkọ rẹ̀ jẹ́ ọ̀mọ̀wé Gbénga Ọláwẹ́kọ̀ Azimu ohun tí ó ṣe àlàyé pé àwọn jẹ́ olùfọkàntán gan bí tí wọ́ ọmọ pé ìṣe ni fún àwọn ará olùfọkàntán ti wá fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn Senator Nudi Jackson Adeleke pé kí ó sọ fún un kó sì pa òǹdà
pèsè ohun asim ni àwọn tẹ̀lé o nínú ìdíje ààrẹ tí ó wáyé nínú ọdún 2027 o ṣùgbọ́n tí gómìnà ní Bọ́lá Ahmed Tinubu bàbá gbogbo wa ni o Bọ́lá Ahmed nìkan ni làwọn ń tẹ̀lé o làwọn sì mọ̀ ní ààrẹ táwọn yàn láyò wọ́n ní kí gómìnà padà o ni àwọn ń tà wọn o táwọn sì jẹ́ olùfọkàntán asim o àwọn ò ní tẹ̀lé gómìnà Adeleke o nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù o lẹ́yìn ọjọ́ méje tí wọ́n fún gómìnà tí gómìnà ifá gómìnà sì pọ̀ òǹdà tó orí jí gómìnà fa gómìnà fọ̀ iná ní gómìnà fọ̀ fún ìdí èyí o ní àwọn tó jẹ́ olùfọkàntán azimo ni wọ́n ti wá gbáradì o ni wọ́n ti wá pe àró àti ọ̀dọ̀fin wọn làwọn náà ti wá pe ìpàdé o wọ́n sì ti yan ìgbìmọ̀ láàrin ara wọn pé àwọn gbọ́dọ̀ rí dájúdájú pé olùdíje yìí òyìnbó gásìm nínú Accord Party o ó jẹ́wọ́ olúborí kò gbọ́dọ̀ fẹ̀yìn bẹ́lẹ̀ nínú ìdíje tí ó wáyé ní ọdún 27 sí ipò ààrẹ o fún ìdí èyí o àwọn wá ti wá mọ̀ ń táwọn ó ṣe nítorí pé bọ́rọ̀ bá kan òkè tó sì kọ ilẹ̀ ó níbì kan tá a gbé ka o fún ìdí èyí o ní táwọn táwọn jẹ́ olùfọkàntán azimo àwọn ọ̀tẹ̀lé gómìnà Adémọ́lá Adélékè láti fọwọ́sowọ́pọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o àásìmù làwọn fọwọ́sowọ́pọ̀ fún ìdí èyí àwọn tí wàá gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí ó ṣe iṣẹ́ lé lórí o tí ó sì jẹ́ kí gómìnà mọ̀ pé ewu bẹ lóko lóńgẹ́ o lẹ́ẹ̀gbọ́n tí àwọn ń wí o àwọn ò rí dájú pé àwọn ṣe ìpàdé láàárín ọ̀sẹ̀ méjì àwọn ó sì mọ bí tí àwọn lọ torí àwọn forí òkú sọ̀dún láti lè mọ bí tí àwọn lọ ìgbìmọ̀ tí wọ́n á gbé kalẹ̀ tí ó yanjú ọ̀rọ̀ táwọn jọ jíròrò ọ̀nà tí wọ́n gbé ọ̀rọ̀ náà kà níbi tí wọ́n ti fi arábìnrin alájà Ṣẹ̀rífà Ọ̀kẹ́ ni wọ́n fi ṣe alága tẹ́ni tó sì jẹ́ Sunday Ọláyọrí òun jẹ́ akọ̀wé o tí àwọn ọmọ ẹgbẹ́ náà lónìí ìrànràn tán wà ń bẹ̀ tá a ti rí Arárọ̀mí Bọ̀dé èyàn Muyideen Mohammed náà ara wọn ni arábìnrin Làwá Mùsúrà gbogbo wọn náà wà níbẹ̀ o Adéníjì Aládé àti Kọ́dé Abíọ́dún gan gbogbo wọn àwọn náà gbẹ̀yìn gbogbo pátá ni wọ́n jẹ́ àgbà àwòrì wọn làwọn ò forí barí o àwọn ó sì fi ikùnlukùn àwọn pàrọ̀ pọ̀dọ̀ fi o ibo làwọn gbọ́rọ̀ náà gan pàkà tọrọ náà tí òfin ní yí àwọn lọ́wọ́ tí ó ṣe pé táwọn fẹ́ iná ni yóò padà ṣẹlẹ̀. ọ̀dà ajé mọ́ lọ́nà ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ìsọ̀rọ̀ gbèsè o wọ́n ní bàbá sọ̀kò sórí òrùlé ó fẹ́ gbóhùn onílé ni o látàrí bí wọ́n ti fi èsì ọ̀rọ̀ padà ránṣẹ́ sí ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ olùdíje sípò ààrẹ ẹnu ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ìyún Alhaji Atiku Abubakar lórí ọ̀rọ̀ eléyìí tó sọ pẹ̀lú tó gbé kalẹ̀ pé wọ́n ní ìṣọwọ́ṣe ìdìbò tí wọ́n ń dìbò lọ́wọ́lọ́wọ́ èyí ní 2026 yìí wípé níṣe ni wọ́n ń dì í lọ́nà eléyìí tí yóò fi jẹ́ pé wọ́n tún padà gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé ní sáà kejì lélẹ́yìí tí wọ́n pè ní SWV tí wọ́n pè ní service wide vote ó ní ọ̀rọ̀ yìí gangan náà fi jáde nílùú Àbújá lánàá òde yìí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ padà sí ránṣẹ́ sí Àtíkù Abubakar wípé ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó lè da àlàáfíà orílẹ̀-èdè rú ni wípé kó nǹkan kan fún ààrẹ kó lọ rè jókòó kó lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ kó kakuléètì ara rẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe jẹ́ wọn ní bàbá ń wá ọ̀nà eléyìí tí ó fi jẹ́ pé yóò mọ̀ lè ṣe kíni yóò lè mọ̀ gbé àwọn tí ó dìbò fún wọn ní ọ̀tọ̀ ní kó lọ gbà kó mọ̀ fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó mọ̀ fi kọ́ bọ́dì 08. àǹfààní àti ìgbà ìpè kankan mọ́ torí ìjọba àkókò tí ń kó àpapà mọ́ra ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tó bá ìfẹ́ jẹ́ ẹṣẹ́ àdúpẹ́ o àtúntì wíta àárọ̀ tòní láṣẹ Èdùmàrè àtúnpàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run kò ní ṣe wá kò ní ṣẹ̀mí yìí o ilé ẹnì kankan ò ní dàrú láṣẹ Èdùmàrè lórúkọ wa àwọn lọ́gàlọ́gà àti àjọṣe kìnìún tó fi dùn láàárọ̀ tòní lórúkọ Gíwá Àkànní yìí Akọ́ládé Adékọlá òbí o lórúkọ olóòtú Mọ̀jálà nílé tí wọ́n kóró ìjọ náà fún wa Abdulfatai Gíwá Dankarim láfi kí n pé ẹ ṣe o tìmílẹ́yìn ìgbàlájọ bí òní asọ́balẹ̀ tó dúró tí àgbàgbà láàárọ̀ tòní àkàndò ní mọ́ ọ lọ́wọ́ láṣẹ Èdùmàrè Kábírù Kọmọláfẹ́ àti Ọpẹ́ ọmọ wòlíì wọ́n wà nídìí ẹ̀rọ alátagbà nílé tí wọ́n jẹ́ kẹ́ máa gbọ́ káàkiri àgbálá ayé nǹkan ò ní ṣe kò ní ṣẹ̀mí yín láṣẹ Ọlọ́run. Kọ́lá Àlàdé ló kọ́ mi ẹ bá pè mí lápọ́sítù ṣẹ̀kẹ̀rẹ̀ omi ẹ̀kọ́ ni àpọ́sítù yín rèé tó ní ìpè tó jìnnà sí èpè ire lójú owó ire lónìí o ire kàǹkà. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá a dá sí káàkiri àti ẹni tẹ́ ẹ ti bá a dá sí lórí ìkànnì ayélujára gbogbo yín pátápátá ńlá dúpẹ́ a sì mọ rírì rẹ̀ o títí di ọ̀la tí ẹ mọ àwọn akẹgbẹ́ wọ́n tún mọ rè níbi tí àwọn fi kọ́ sí fún ti àárọ̀ ẹlẹ́mi Ọlá Alagbe pé oní ọ̀sán wa o aṣòwò àbòdè pàdé.